ó tún ti ṣẹlẹ̀ o ó tún ti ṣẹlẹ̀ ẹ̀yin olólùfẹ́ kan nìyí ẹ̀yin olólùfẹ́ Ẹlẹ́yẹlé Global ó tún ti ṣẹlẹ̀ pé kí ni mo tún mú wá fún yín wọ́n ní yínníyínní kẹ́ni ṣe mí yínníyínní kẹ́ni ṣe mí olóyè Sunday Igboho kudos fún yín owó baba dami kudos fún yín ṣé ẹ̀yin náà ti gbọ́ ṣé ẹ tún ti gbọ́ tẹ́ ò bá ti gbọ́ another new information tó tún jáde wọ́n ní ìlú Ọ̀ṣun ọwọ́ àwọn Ìwẹ̀kùn security network olóyè Sunday Igboho wọ́n ló bá àwọn ajínigbé méjì pẹ̀lú àwọn tí wọ́n jí gbé olóyè Sunday Igboho wọ́n mú àwọn ajínigbé méjì yìí o wọ́n dẹ̀ tó rescue àwọn tí wọ́n jí gbé ẹ jẹ́ ká gbé kudos fún olóyè Sunday Igboho ẹ jọ̀ọ́ gbogbo àwọn olólùfẹ́ ìkànnì gbogbo àwọn olólùfẹ́ Ẹlẹ́yẹlé Global ṣẹ́rẹ̀ níbi tí ọ̀rọ̀ yìí gbé dé yìí ẹ má jẹ́ ká máa ṣe I don't care kò kàn mí ṣe bẹ́ẹ̀ mi ti gbọ́ tó bá wọ̀n wọn tó kù náà kí wọ́n gbọ́ tó bá wọ̀n kí wọ́n má gbọ́ ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ẹ má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ìdí èyí rẹ̀ tí èmi ṣe máa ń bẹ̀yìn pé ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ bá ti come across fídíò tó wá látòrí ìkànnì ẹ máa bá wa share ẹ máa bá wa share ẹ bá wa like ẹ ṣe rí látara share yẹn òun ló máa jẹ́ kí àwọn ọ̀pọ̀lọpọ̀ kọ́ máa rí pé ó dàbẹ̀ ni pé àyípadà ti ń dé bá ilẹ̀ Yorùbá ó dàbẹ̀ ni wípé wọ́n ti ń gbé ìgbésẹ̀ ó dàbẹ̀ ni pé ọwọ́ ti ń ba àwọn pípù yìí ẹ máa bá wa share tẹ́ ẹ bá share ló máa lè délé ló máa lè dóko ló máa lè kan everybody torí information yìí kò ń ṣe information tí àwọn èèyàn ò gbọdọ̀ má gbọ́ ilẹ̀ Yorùbá ń sìn tí bá ní Nàìjíríà generally àwọn ibì kan sì wà ní Nàìjíríà tó yẹ pé àwọn people yìí ò tí ì tamper bí àwọn ilẹ̀ Igbo side kò tí ì rampart níbẹ̀ yẹn so tá a bá ní kọ́ máa sun àsùnpara àwọn yẹn sì ń sun àsùnpara ń bẹ̀ yẹn but ẹ jẹ́ kí n sọ pé ilẹ̀ Yorùbá ti tiwa ẹ má jẹ́ ká sun àsùnpara o ẹ má jẹ́ ká sun àsùnpara àtọ́ nítorí pé kí ni àwọn pípù yìí wọn mú ní ṣeréṣeré wọn mú ní kékeré gẹ́gẹ́ bá a ṣe mọ̀ ẹ má jẹ́ ká tan ara wa jẹ wọ́n ti wà láàrin wa àjọ ń gbé àjọ ń sùn àjọ ń jí ni but èmi mọ̀ wípé àwọn alálẹ̀ Yorùbá wọ́n máa fish wọn out àwọn alálẹ̀ Yorùbá wọ́n máa tó àṣírí wọn gbogbo ẹ̀jẹ̀ àwọn tó ti ta sílẹ̀ kò ní jẹ́ kán lọ score free ta ló sọ wípé olóyè Sunday Igboho kò ní agbára ta ló sọ wípé ẹnu lásán ni olóyè Sunday Igboho ń jà ǹjẹ́ jẹ́ mọ̀ wípé nígbà tí Adélabú Penkelemes tó ṣẹlẹ̀ tí olóyè Sunday Igboho tó rescue àwọn ìbejì yẹn pẹ̀lú màmá wọn tó jẹ́ àbúrò Adélabú Penkelemes àwọn èèyàn ní camouflage ni àwọn èèyàn ní irọ́ ni bó tiẹ̀ ti lè jẹ́ pé àwọn ọlọ́pàá náà wọ́n kọ́fà ẹ̀ àwọn òde bá wọn wí torí pé kí ni ẹni tó bá lójú òun lójú ń tì kò possible fún ọlọ́pàá kí wọ́n jáde wá síta kán wá sọ wípé iṣẹ́ tó yẹ káwọn ṣe èèyàn kan ló ṣe so wọn ò ní lè sọ ẹ má jẹ́ ká blame wọn fún yẹn but everybody ti mọ̀ pé olóyè Sunday Igboho tó tún fi mú bàbá Kọ́lá Olóòtú tó tún jáde tó tún declare pé àwọn dìdí pé olóyè Sunday Igboho fún ara wọn ni pé májọ̀sálá owó baba dami ń gbọ́ ń tó ṣẹlẹ̀ yẹn sòtọ́rọ̀ fún mi bá olóyè jẹ́ wọn olóyè Sunday Igboho dẹ̀ yàn lọ everything bóyá ìṣẹ̀lẹ̀ fún wọn so ṣé irú bàbá yà tó wá jáde á tún wá parọ́ ẹ jẹ́ ká fìyẹn sílẹ̀ ọ̀rọ̀ olóyè Sunday Igboho dàbí ẹni tó lọ sójú ogun tó lóun pa wọn lójú ogun wọ́n ní irọ́ ló ń pa ó ń bọ̀ wá sílé ó kù díẹ̀ kò wọnúlé ó tẹ ọmọ díẹ̀ mẹ́fà pa àwọn àgbàbọ̀ wọ́n ní tí ojú ò bá tó tójú ogun sójú òtún tó ti lé tẹ́ bá tiẹ̀ sọ wípé ti Adélabú Penkelemes irọ́ ló ń pa tàwọn tó tún mú ní Ọ̀ṣun yìí kọ́ ṣé irọ́ tún nìyẹn náà wọ́n mú àwọn ajínigbé méjèèjì wọ́n dẹ̀ tó rescue àwọn tí wọ́n jí gbé
ẹ̀yin kan jáde ẹ ní irọ́ ni ẹ̀yin kan jáde ẹ ló ń jánu ni ṣé rí ìtò tí wàá dùn mí jù ìtò dùn mí jù ẹ̀yin lólùfẹ́ kan nìyẹn ẹ bá mi share fídíò yìí ó wà most important ẹ share fídíò yìí fún ẹni tó gbígbà àkọlé ilé ìtẹ́kọ́ máa kọ̀ sí péjì yìí ẹ bá subscribe sílẹ̀ ilé Global TV ẹ tẹ like ẹ tẹ love tẹ bá gbọ́ information yìí tán kẹ́ wá fi ìrọ̀kàn tí iná hàn lábẹ́ comment section ẹ comment ṣé rí ìtò wàá dùn mí jù òun ni ti àwọn ọmọ ẹgbẹ́ OPC tún wá jáde wọ́n mà ti ń bu ẹnu àtẹ́lu olóyè Sunday Igboho bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ni kò jọ àwa lójú a ti mọ̀ pé irú ẹ̀ máa ṣẹlẹ̀ ká fi ọ̀rọ̀ olóyè Sunday Igboho àtàwọn ẹgbẹ́ ọmọ OPC Gani Adams ká fi wọ́n wé obìnrin méjì tọ́wọ́n Yorùbá fi máa ń pòwe pé òṣàjẹ́ ń pé méjì obìnrin kò dénú ibi tó ti fẹ́ dárúgúdù yẹn lẹ̀ níbi táwọn kan ti ń sọ wípé kò yẹ kí ìró ẹkùn kó dá ṣiṣẹ́ ó yẹ kán wà lọ́ndà Àmọ̀tẹ́kùn ni kò yẹ kí ìró ẹkùn kó dá ṣiṣẹ́ ó yẹ kán wà lọ́ndà OPC ni ó yẹ kán darapọ̀ ni ibi tí mo ti mọ̀ pé wọ́n fẹ́ fọ́ọ̀kì ní ìlú ojúpọ̀ nìyẹn ṣẹ́rí pé wá ń ṣẹlẹ̀ àbí ò ṣẹlẹ̀ nígbà tó bá lè mú àwọn ọmọ ẹgbẹ́ OPC tó ń bọ ẹnu àtẹ́lu iṣẹ́ ribiribi tí olóyè Sunday Igboho ṣe actually àwọn kan tún sì ń bu ẹnu àtẹ́lu Ìbà Gani Adams wọ́n ní kí ló dé olóyè Sunday Igboho tó bẹ̀rẹ̀ lẹ́yìn títí wọn olóyè Sunday Igboho tí wọn fi joyè kankan olóyè Sunday Igboho tí wọn fi ṣe kinní kankan ẹ̀yin tẹ́ ẹ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kí ni iṣẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò igbá kan àwo kan bàbá yìí dẹ̀ ń sọ wípé òun ti fi ojú winá òfin rí ìyẹn Ìbà Gani Adams ni mo ń sọ̀rọ̀ pa wọn o wọn náà wọn ti fojú winá òfin rí ọ̀rọ̀ wọn dàbí ajá tó relé ẹkùn tó bọ̀ ní ká kíkó ewu mo dẹ̀ sọ̀rọ̀ yẹn mo ní ẹni tó bá ti fojú winá òfin rí òun ló máa mọ nǹkan tó fi ń jẹ́ ǹjẹ́ mọwọ́ tí bàbá yìí ti kìbọnú wèé ǹjẹ́ mọ undertaking tí bàbá yìí ti sáìn pé n tá a bá ní kó o ṣe tó o bá dán wò tá a bá tún gba ẹ̀ mú ò ní bọ́nú ẹ o ẹ dẹ̀ mọ bó ṣèlú Nàìjíríà ṣe rí ẹ mọ bíjọba Nàìjíríà ṣe ń operate tí máa yí bá tún dọ́wọ́ wú láì ṣe pé wọ́n bá fún ní go ahead ẹ̀yin ọmọ Yorùbá tẹ̀ ń tí wọ́n yìí náà lẹ máa tún padà sọ fún wọn pé nígbà tẹ́yin náà mọ̀ wípé wọn ò fún yín ní go ahead kí ni nǹkan tẹ́ ẹ ṣe fún àwọn ọmọ Yorùbá àwa la burú jù àwa la sọ̀rọ̀ àná di bá mi ìkójúmọ́ tó mọ́ kí á pààlẹ́ máa padà lẹ́yìn máa yẹn kí á pààlẹ́ tí wọ́n máa bú wípé ìgbà tẹ́ mọ̀ wípé ẹ ti fojú winú òfin kan rí ìgbà tẹ́ mọ̀ wípé wọ́n ti fi mú yín dánrin kan rí ìgbà tẹ́ mọ̀ wípé ìjọba ti sọ fún yín pé nǹkan táwọn ò bá ní kẹ́ ẹ ṣe ẹ gbọ́dọ̀ ṣe wáyé tẹ́yìn náà ṣe wọn ò ṣe ń sìn ẹ wá dúró ọ̀rọ̀ tẹ́ ń sọ sí bàbá yìí ẹ wá dúró èbú tẹ́ ń bú Ìbà Gani Adams pẹ̀lú pé bàbá yìí ò fẹ́ kọjá iye wọn ẹ gbọ́ bí báyìí sọ pé àìmọye ìgbà lòun ti kọ lẹ́tà sí presidency àìmọye ìgbà lòun ti kọ lẹ́tà sáwọn governors pé kó support òun kó fóun ní go ahead kóun take action yìí ó ní kò sẹ́ni tó reply padà nínú àwọn governor president náà kàn fóun gúnlágídí ni ẹ wá ní kí òun bọ́ sínú igbó ẹ wá ní kóun bọ́ sọ́nà kó tiẹ̀ tó dìgbà tó lóyè Sunday Igboho tiẹ̀ máa jáde gan náà wọ́n ti ń kọ lẹ́tà sí àwọn pípù yìí tí wọ́n fọ́ wọn ní go ahead ẹ má gbàgbé kí máa yí ẹlẹ́ran ara lòun náà ara ń ta òun náà but kò lè ṣe kọjá òfin now àwọn kan wá nìyẹn ṣebí lẹ́yìn tiẹ̀ ní Sunday Igboho dé ṣebí lẹ́yìn tiẹ̀ lówó Babadami dé lóòótọ́ ni ṣé Sunday Igboho náà ṣé ẹ̀ ti ń bu báyìí ṣé ẹ̀ ti ń sọ̀rọ̀ sí ṣé ẹ̀ ti ń fàbùkù kan ẹ ló ti join ní APC ẹ ló ti ṣègbà kan ẹ ló ti ṣàwo kan àwọn pípù yìí kéde ni if you cannot beat them you must join them ẹni ẹlẹ́ni wà lẹ́yìn odi fún odindi bí ọdún 5 kò sí ì tó jáde nínú gbogbo ọmọ Nàìjíríà kan blọọkù títí kí wọ́n blọọkù ọ̀nà pé dandan olóyè Sunday Igboho gbọ́dọ̀ padà sí Nàìjíríà ṣé bá mọ̀ kí gbogbo Yorùbá ló ń jà fún ikú Yorùbá ló ń gbà kú lọ tó bá yẹ pígbà táwọn DSS lọ ka mọ́lé kan ti rán lọ́tà ẹ̀ mú ẹ máa ti gbàgbé Sunday Igboho ẹ máa ti gbàgbé ẹ ok àwọn tó ń pa nínú ilé olóyè Sunday Igboho ẹ̀yin mélòó lẹ rántí wọn di èní
ẹ̀yin mélòó lẹ rántí àwọn pípù tí wọ́n pa nínú ilé olóyè Sunday Igboho lẹ́ni? ẹ̀yin mélòó lẹ ti rántí wọn? wọ́n ní máa nǹkan jẹ́ àdògàn, wọ́n ní wọ́n pa. wọ́n ní máa nǹkan jẹ́ bọ̀dá Fàtáì, wọ́n ní wọ́n pa. bóyá àwọn tó pa nínú ilé olóyè Sunday Igboho yẹn bóyá ni wọ́n ní tó bí 4 or 5. lórí ààrẹ fídíò gbà yẹn tí ẹ̀jẹ̀ ń ṣọ̀nlẹ̀. ta ló rántí àwọn ẹbí wọn? ṣé wọ́n ti ẹ̀fíjọ́ kan sọ pé káwọn celebrate wọn? wọ́n ti lọ́ǹtì wọn nìyẹn. tó bá yẹ pé olóyè Sunday Igboho náà lọ bẹ́ẹ̀ bí yẹn náà ṣe máa lọ nìyẹn tẹ́ ẹ̀ ní rántí ẹ̀ mọ́. odindi ọdún 5 ló fi wà lẹ́yìn odi tí ó lè wọnú ilẹ̀ bàbá ẹ̀. kò mà sẹ́ni tó jà fún un. kò sáwọn tó jáde tí wọ́n fi ẹ̀hónú hàn pé àníṣe ilẹ̀ Yorùbá ni máa yìí ń jà fún. kò wọ́ ọ̀tẹ̀ tó yẹ kó wà lẹ́yìn odi. tó bá fẹ́ lọ sẹ́yìn odi ó lọ ṣe fàájì bẹ́ẹ̀ kó dẹ̀ padà wá sílẹ̀ ilẹ̀ bàbá ẹ̀ ni kò yẹ kó wà lẹ́yìn odi. ọmọ Yorùbá ọkàn ò jà fún un. ẹni ìwà dọ́gbọ́n gbà tí Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ bàbá wa tọ́jọ́ ọmọ Yorùbá tó bọ́ síbẹ̀ ó dọ́gbọ́n wọ́n bá lọ́bì wọ́n gbé báǹdì kúrò lórí ẹ̀. ṣé ìyẹn rò pé ojú lásán lolóyè Sunday Igboho tó fi join ní APC ni? ṣé ìyẹn rò pé ojú lásán ni? ẹ má gbàgbé pé ó ti bú bàbá Tinubu náà rí, ó ti bú gbogbo àwọn gọ́fìmẹ̀ntì rí, ó ti sọ̀rọ̀ sí wọn rí. ojú lásán kọ́ lolóyè Sunday Igboho fi join ní APC. tẹ́ ẹ bá gbọ́ kẹ́ ẹ lọ gbọ́, ojú lásán kọ́. bí Gani Adams ṣe tọwọ́ bọ̀wé bẹ́ẹ̀ náà lolóyè Sunday Igboho náà ti tọwọ́ bọ̀wé pé ókè òun á máa tẹ̀lé lànà yín, ohun tẹ́ ẹ bá fẹ́ ló máa bá yín fẹ́. now àwọn kan tó wá ń sọ wípé ṣó gba àṣẹ kó tó lọ gba Pẹ̀nkẹ́lẹ́mẹ́s àbúrò ẹ̀ sílẹ̀. ṣe bẹ́ẹ̀ ni tó ní fámìlì, ṣe bóun ló ránṣẹ́ pé ẹni tó ní fámìlì ló ránṣẹ́ pé ok ṣé ńgbà tí wọ́n gbé ọmọ wọn bàbá wa Akéwùgbà Gold táwọn ajínigbé yìí náà wàá jí wọn gbé, ṣé bàbá Akéwùgbà Gold fúnra wọn ló pe Sunday Igboho? Sunday Igboho dẹ̀ lọ rescue, ó dẹ̀ succeed. Pẹ̀nkẹ́lẹ́mẹ́s náà pé olóyè Sunday Igboho ìwọ ló lè gbà mí. Sunday Igboho dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́, ó dẹ̀ track wọn, ó dẹ̀ mú wọn. You see? Táwọn tí Ọ̀ṣun yìí náà a ò mọ bí yẹn tiẹ̀ ṣe jẹ́ bí wọ́n tiẹ̀ ṣe rá wọn yẹn mú. Bóyá àwọn kan náà ló ta Sunday Igboho lólobó ni I don't know. Àṣàgbọ̀ pé olóyè Sunday Igboho ó mú wọn. Ó dẹ̀ tún rescue àwọn tí wọ́n jí gbé. Àwọn amúkáyí tán ẹ̀yin kan ní kò lóògùn. Ẹ dẹ̀ jókòó sínú ilé yín àbí ẹ jókòó sórí social media ẹ ń ṣẹnu belebelebelebele. Mélòó nú yín ló jáde? Mélòó nú wa ló jáde? Mélòó ni bàbá ẹ̀ lè ṣe tirikọ́tà nǹkan tó lóye Sunday Igboho ṣe? Ṣẹ́ra wa Yorùbá àwa náà ni problem ara wa. Mo máa ń sọ àwa ni problem ara wa. Àwa tá a la fẹ́ dá dúró náà lélẹ́yìí o. Tí Yorùbá bá dá dúró á para wa bí wèrè torí pé kí ni ìwà ọ̀tẹ̀ yìí ò lè tán nínú wa. Ìwà ọ̀tẹ̀ yìí kò lè tán nínú wa. Ṣó tọ́ sí àwọn OPC lẹ́nu láti máa bu ẹnu àtẹ́lu iṣẹ́ tó lóyè Sunday Igboho ṣe? Now wọ́n wá ń gbé olóyè Sunday Igboho ní condition pé tó o bá mọ̀ pé ó lágbára lóòótọ́, tó o bá mọ̀ wípé o dẹ̀ lóògùn, àwọn tó kó lọ́yọ̀ọ́ kó o lọ gbà wọ́n lẹ̀. Ẹ jọ̀ọ́ tẹ́tí inú wa ò bá di, ṣé a ò gbọ́ nígbà tí Sunday Igboho tó ń sọ times without number pé òun ti request go ahead from Ṣèyí Mákindé tí Ṣèyí ò dóhùn lóhùn? Ṣebí inú yẹn ló bí olóyè Sunday Igboho ń gbà yẹn tán ni tí wọn ò bá ṣọ́ra gbogbo àwọn olóṣèlú tó wà nídìí ọ̀rọ̀ yìí gbogbo wọn lòun máa tú àṣírí wọn. Olórí burúkú Àtíkù Abubakar olóòkọ́ fò síta olóyè kí DSS lọ gbé lóyè Sunday Igboho ni tí wọ́n bá ṣe rere ara kì yóò yẹ ọbí kọ́kọ́ lọ gbé kó wá sọ àwọn tí ó mọ̀ yẹn nígbà tó mọ̀ pé òun wá láàrin wọn ẹ̀rù tí ń bà pé ọ̀gbẹ́ni ilé ó má lè táṣìírí lóòótọ́. Ó yẹ tètè sọ fún wọn DSS pé kí wọ́n lọ gbé kó wá sọ àwọn tó lóhùn mọ̀ yẹn. Àwọn òpònú ayíràdà àwọn Yorùbá kan náà
àwọn náà ń sọ wípé ó yẹ kán lọ gbé ni àwọn tó sọ pé òun mọ̀ yẹn kó wá sọ síta kí gbogbo wa gbọ́. ṣé ẹ ti ráwa Yorùbá ṣé ẹ ti rí ibi tá a gbé ya wèrè sí ṣé ẹ ti rí ibi tá a gbé ya ìka ọ̀dájú inú ni mi ò mọ nǹkan tí mo lè pa àwa Yorùbá. Ọlọ́run ló mọ omi tọ́lọ́run fi dá àwa Yorùbá. Aburú jáì ìjọ́ wo la máa tó change ìjọ́ wo la máa tó kólà kúrò lẹ́kọ̀ọ́ ìjọ́ wo la máa tó máa ṣe the needful. Àwa la máa polè kó wá jà àwa la tó máa polóko pé kó tó wá mu. Àwa la máa ní ẹ̀ka àsọ̀nbẹ̀ yẹn tẹ́ bá máa lọ wò ta ilẹ̀ ti ṣú. Can you imagine that? Àwa Yorùbá yìí náà ní ẹjọ́ àwọn ọmọ Yorùbá ó yẹ ká tiẹ̀ pààrọ̀ inú wa àtọ̀dọ̀fínú wa ká padà ká fàpọ̀n sílẹ̀ ká domi lákaná ká máa support ara wa ká máa gbéra wa lárugẹ nǹkan tẹ́nìkan bá ṣe nu wa ká gbé lárugẹ ká support ẹ̀ wọ́n ní yìnyín kẹ́ni ṣèmí kúdòsì fún ẹ ó bàbá dá mi gbogbo àwọn tó bá sọ pé lóògùn káwọn náà bọ́ sínú igbó kán tiẹ̀ lọ rescue àwọn kan. Ṣé ń gbà tí Ṣèyí Mákindé ò fún ní go ahead ṣó máa lọ ni? A dẹ̀ gbọ́ wípé ìjà wà láàrin àwọn méjèèjì but ṣé wọ́n máa ń fi ìjà fi ta ẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ ní kite? Ṣé wọ́n máa ń fi ìjà fi ṣe ẹ̀mí àwọn ọmọ légbodò? Àwọn àsìkò kan àtúnyẹ pé tó o bá ń bá ẹni tó lè help ẹjà tó bá dé stage yẹn wàá gbàgbé ìjà yẹn wàá hang ìjà yẹn sẹ́gbẹ́ kan ẹ máa kọ́kọ́ sort nǹkan tó bá ń ṣẹlẹ̀ yẹn náà ẹ wá lè sort ẹ̀ tán kẹ́ wá padà sórí ìjà yín fine ẹ lè sort ẹ̀ tán kó jẹ́ pé òun ló máa jẹ́ kí ìjà yín náà parí fine but àwọn ọmọ tó wà nínú igbó now àwọn ọmọ yẹn ti lò how many days nísìn almost 1 month àwọn ọmọ kéékèèké táwọn àgbàlagbà bá tiẹ̀ ń rárá gbé sí tó bá ń rárá gbà sí àwọn ọmọ kéékèèké ńkọ́ Ṣèyí Mákindé Mr. Ṣèyí Mákindé ẹ ṣe the needful àwọn ọmọ Nàìjíríà tí ń fojú wòyìn pé àbẹ́yìn àtàwọn ajínigbé yìí ẹjọ́ ń ṣiṣẹ́ pọ̀ ni àwọn ọmọ Nàìjíríà tí ń fojú wòyìn wípé àbí torí ẹ̀ náà ṣe sọ pé ẹ̀yin náà fẹ́ bá sọ̀rọ̀ tí ó bá sí pé gbà tí àwa gbọ́ àṣírí nǹkan tí wọ́n ní wọ́n fẹ́ gbà tá a mọ̀ wípé kò make sense lóòótọ́ but ẹni tó lè rescue àwọn people yìí ó ní kẹ́ ẹ fóun ní go ahead ẹ jọ̀ọ́ kí ló dé tẹ́ ẹ lè fún ní go ahead tẹ́ ẹ bá tiẹ̀ ń jà ẹ gbéjà sẹ́gbẹ́ kan ẹ pa ìjà tì kẹ́ ẹ jẹ́ kán lọ rescue àwọn ọmọ yìí òun náà àwọn èèyàn ṣe ń validation kan yẹn sí pé tó bá jẹ́ pàbúrò yín ni wọ́n gbé tó wà nínú àwọn tí àwọn Ọ̀yọ́ gbé yẹn báyìí pàbúrò yín ó wà nínú àwọn tó kó lọ́yọ̀ọ́ tó bá yẹ pé ọmọ ẹ̀gbọ́n yín ó wà nínú àwọn tó kó lọ́yọ̀ọ́ tó bá yẹ pé fámìlì yín bíi 3 4 ó wà nínú àwọn tó kó lọ́yọ̀ọ́ ẹ jọ̀ọ́ ṣé ẹ lè sùn ẹ jọ̀ọ́ ṣé ẹ lè mójú kúrò bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ tẹ́ bá rẹ́ni tó lóun fẹ́ lọ bá yẹn rescue wọn tẹ́yìn àtẹni yẹn dẹ̀ ń jà ṣé ẹ lè sọ fún pé kókó bá lọ torí pé ń jà ẹ ní sọ bẹ́ẹ̀ bọ̀ torí pé kò ti sí fámìlì yín nínú wọn báwọn èèyàn ṣe máa rò nìyẹn kò sí báwọn èèyàn ṣe fẹ́ rò jù yẹn lọ tó bá yẹ pé fámìlì yín wà ń bẹ̀ sí tẹ́ wá dákẹ́ báyìí wọ́n á ní ṣebí fámìlì tiẹ̀ náà kúkú wà ń bẹ̀ ó mọ nǹkan tó ń ṣe nìyẹn bọ̀ tí fámìlì yín ò ti sí bẹ̀ ẹni ìgbésẹ̀ tẹ́ bá gbé tó bá wrong wọ́n á nítorí pé fámìlì yín ò sí bẹ̀ ni kẹ́ẹ̀dẹ̀ wá wo ìsọlẹ́nu táwọn èèyàn ti ń fún yín ẹ polóyè Sunday Igboho ẹ fún ní go ahead àwọn ò sọ pé dandan kẹ́ ẹ bá wọn parí ìjà àwọn ò sọ pé dandan kẹ́ ẹ jẹ́ kí ìjà parí àní kẹ́ ẹ fún wọn ní go ahead ẹ jọ ẹ̀bẹ̀ làwa ń bẹ̀ yín sìn Mr. Ṣèyí Mákindé Governor Ṣèyí Mákindé Ambassador Ṣèyí Mákindé awaiting President Ṣèyí Mákindé ẹ jọ ẹ̀bẹ̀ làwa ń bẹ̀ yín ẹ̀bẹ̀ ní gbogbo ọmọ Yorùbá ń bẹ̀ yín ẹ ti ẹ̀ wo ti àwọn tó ti tẹ ẹ̀jẹ̀ wọn sílẹ̀ ẹ ti ẹ̀ wo ti bàbá tó ti ẹ̀ gé lórí yẹn kára abiyamọ ti ẹ̀ táyín kára èèyàn ti ẹ̀ táyín ẹ fún lóyè Sunday Igboho ní go ahead ẹ jọ ẹ bá mi share fídíò yìí tó bẹ̀ yín lẹ́ẹ̀kan sí ẹ bá mi share fídíò yìí kẹ́ bá mi subscribe sílẹ̀ Global TV kẹ́ ẹ fi
ẹ bá mi share ó wà most important ẹ bá mi share fídíò yìí ẹ̀bẹ̀ ni mo bẹ̀ yín gbogbo ẹ̀yin lólùfẹ́ Ẹlẹ́yẹlé Global gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sí Ẹlẹ́yẹlé Global mo dúpẹ́ lọ́wọ́ yín iná ò ní tọwọ́ yín abudintolókun abudintolọ́sà ọwọ́ tẹ́ ẹ fi ń share tẹ́ ẹ fi ń comment ẹ ò ní fi gbọ́mọ sí lágbára ọba mi Èdùmàrè ẹ ò tàbí àmọ́ kì í tú wọn ní gbé káyín mọ́lé lágbára ọba mi Èdùmàrè fídíò yìí wà most important ẹ bá mi share ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV tó ẹ gbígbà ọkọ lélẹ́yìí tẹ́ ẹ kọ́ máa kọ sí péjì kẹ wá tẹ like kẹ wá fi ìwọ̀n kan tí iná hàn lábẹ́ comment section kí ni nǹkan tí mò ń sọ lọ Mr. Makinde Governor Makinde awaiting President Makinde ẹ̀bẹ̀ làwa bẹ̀yìn gbogbo ọmọ Yorùbá ń bẹ̀yìn ẹ̀jẹ̀ àwọn aláìṣẹ̀ tó ti ta sílẹ̀ ó ń bẹ̀yìn àwọn ọmọ tó kó sínú ẹlẹ́dàá wọn ó ń bẹ̀yìn ẹ jọ̀ọ́ ẹ fún lóye Sunday Igboho ní go ahead kó tó di wípé omi máa tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ta ló mọ̀ sí nǹkan tó ti ń ṣẹlẹ̀ sáwọn pípù yìí àwọn kan tó sọ pé wọ́n rí fídíò principal yẹn recently wọ́n ní woman yẹn ti gbẹ tó bá fi lè módìndí àgbàlagbà tó change bẹ́ẹ̀ yẹn ẹ jọ̀ọ́ àwọn ọmọ kéékèèké kí lẹ mọ̀ tó máa ti ṣẹlẹ̀ sí wọn ṣé ẹ dẹ̀ rò pé àwọn pípù yẹn sì lè pè yàtọ̀ sí bàbá tó ti panu wọn ṣé ẹ rò pé àwọn pípù yẹn sì lè pè àwọn tó wà níbẹ̀ ni wọ́n lè mọ nǹkan tó ń ṣẹlẹ̀ o ẹ jọ̀ọ́ ẹ̀yin náà bímọ tó bá jẹ́ pé a ọ̀rẹ́ ni tó lè lọ́nsìn àbá ọ̀rẹ́ ni tó lè rẹ́sítì wọn sìn a ní bóyá torí ẹ̀ lẹ̀ ṣe mọ nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe àwọn àmì ẹ̀ẹ́dẹ̀ kan lọ àwọn DSS wà ń bẹ̀ àwọn ọlọ́pàá wà ń bẹ̀ àwọn OPC wà ń bẹ̀ àwọn àmọ̀tẹ́kùn wà ń bẹ̀ ẹ̀ ṣì wọ́n lẹ̀ pé kí wọ́n lọ ókè irú ẹkùn network olóyè Sunday Igboho wọ́n tún wá náà wọ́n rẹ́dì láti lọ ẹ̀ tún fún wọn ní go ahead kí ló dé ṣé nǹkan míì wá ń di ọ̀rọ̀ yìí ni àwọn èèyàn tó wá sẹ́nu governor's office yìí wọ́n wá fi ẹ̀hónú hàn ẹ̀ tún ní kó fìbọn lé wọn ẹ jọ̀ọ́ ṣẹ́yìn tẹ́ ẹ fẹ́ ṣe president náà lélẹ́yìí ṣẹ́yìn tẹ́ ẹ fẹ́ ṣe president náà lélẹ́yìí ẹ ṣe governor ẹ wò bẹ́ẹ̀ ṣe ṣe ẹ dẹ̀ expect pé àwọn ọmọ Naija tí wọ́n ya òpònú àbí tí wọ́n ní làákàyè àbí tẹ́ ti wò pé ẹ lè fowó dí lẹ́nu tẹ́ bá wá gbégbá president wọ́n wá dìbò fún yín wàláì tẹ́ bá wọlé inú ilé yín lẹ wọ̀ o kò kì í ṣèpè o torí wọ́n lójú tó máa bá ní kalẹ̀ kò kì í tààrọ̀ ṣèpin ibi gọ́fúnà yìí ló yẹ ká ti mọ nǹkan tẹ́ ẹ lè ṣe tẹ́ ẹ bá di president ṣẹ́yìn tẹ́ ẹ áńdù kékeré àwọn tó kó ní Ọ̀yọ́ tẹ́ ẹ áńdù ẹ̀ tì ṣẹ́yìn lẹ wá fẹ́ di president tẹ́ wá fẹ́ áńdù gbogbo Nàìjíríà a ti mọ̀ pé kò lè ṣeé ṣe ẹ̀mí yín ò gbé so ẹ má ṣòpò du ipò president ẹ jọ̀ọ́ tẹ́ ẹ bá ti ṣe tẹ́nà yín tó lórí ti gọ́fúnà yìí ẹ ra wọnú ilé bàbá àti ìyá yín lọ bẹ́ẹ̀ bá lẹ jáde fún presidential ẹ waste owó yín ni o wàláì a mọ̀ wípé àwọn olórí burúkú àwọn òpònú oníjẹkújẹ ọmọ Yorùbá kan wọ́n máa gbó ọmọ náà fẹ́ dìbò fún yín o but kò sí bọ́n ṣe lè dìbò náà tó ẹ̀ lè wọlé kò ń ṣèpè torí nǹkan tẹ́ máa lọ ṣe lórí president náà lélẹ́yìí ẹ̀yin tẹ́ bá ti dájú nígbà tẹ́ wà ní gọ́fúnà kí láṣọ aráàlú pé tẹ́ bá di president ẹ ò ní worst ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín báyìí ẹ̀bẹ̀ là ń bẹ̀ kó tó di nǹkan táwọn ọmọ Nàìjà tó máa wá digun wá bá yín lé torí bólóyè Sunday Igboho ṣe ń tẹnu mọ́ tó bá di njọkanjọkan náà ọmọ Nàìjà máa tó pé òkè ṣe ọlọ́pàá náà lè fi ń tẹ́tí àwọn tó bá yẹ pé ọlọ́pàá yẹn ò ní fámìlì tó bá yẹ pé kò ń ṣe ẹ̀jẹ̀ ló ń ràn lára ọlọ́pàá yẹn náà tó bá yẹ pé àwọn ọmọ ọlọ́pàá yẹn náà ni wọ́n kó ṣínú wọn máa dùn ẹ rí wípé àwọn ọlọ́pàá tẹ́ ẹ fi ń ṣọ́ ara yín yẹn mo lè bá yín bẹ́ẹ̀ tí á dé stage kan àwọn ọgọ́ máa kọjú ìjà sí yín tẹ́ ẹ bá tètè ṣe dìnísù àwọn ọgọ́ máa kọjú ìjà sí yín ìyẹn ló máa wá worst jù ó bẹ́tà kẹ́ tètè fún lóye sọ mi ò mọ nǹkan tó ná yín àfi tó bá yẹ pé yín náà mọ̀ nípa ẹ̀ lóòótọ́ but mo dẹ̀ nígbàgbọ́ pé ẹ lè mọ̀ nípa ẹ̀ mo nígbàgbọ́ pé ẹ lè mọ̀ nípa ẹ̀ but reason tẹ́ wàá ṣe fún lóye Sunday Igboho ní go ahead òun ni ò yé mi seriously òun ni ò yé mi ẹ jọ̀ọ́
ẹ bá wa fólóyè Sunday Igboho ní go ahead. Ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ làwa ń bẹ̀yìn, gbogbo ọmọ Yorùbá ń bẹ̀yìn, ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ń bẹ̀yìn, àwọn ọmọ tẹ́ wọn kọ́ ẹlẹ́dàá wọn sínú igbó nínú òtútù, ẹlẹ́dàá wọn ń bẹ̀yìn. Ẹ jọ̀ọ́ ẹ fólóyè Sunday Igboho ní go ahead, kán lọ bá wa tráyé agbára wọn, tá a dẹ̀ mọ̀ wípé àwọn alálẹ̀ Yorùbá á tì wọ́n lẹ́yìn lọ, á tì wọ́n lẹ́yìn bọ̀, wọ́n á lè rescue wọn. Ẹ jọ̀ọ́ a ò ní rí jù báyìí lọ lórí àwọn olóyè Sunday Igboho. Kudos fún olóyè Sunday Igboho lẹ́ẹ̀kan sí fún ti àwọn tí wọ́n rescue ní Ọ̀ṣun, tọ́ndẹ̀ gbà wọ́n tí wọ́n jí gbé sílẹ̀. Ta ló sọ pé olóyè Sunday Igboho lóògùn? Ta ló sọ pé Ọlọ́run ò sí lẹ́yìn ẹ̀? Ẹ̀yin tẹ́ ẹ bá dẹ̀ sọ pé kò ní, ẹ̀yin lẹ́ni, ó yẹ ẹ wọnú igbó lọ. Ẹ̀yin náà ti ẹ̀ tíráì tìrẹ kọ́tà kan tó lóyè Sunday Igboho ṣe. A ò ní rí jù báyìí lọ gbogbo àwọn olólùfẹ́ Ẹlẹ́yẹlé Global TV. Mo tún padà bọ̀ fún another new information. Ẹ bá mi share fídíò yìí, kẹ́ ẹ subscribe sí Ẹlẹ́yẹlé Global TV, kẹ́ ẹ tẹ like, kẹ́ ẹ tẹ love, kẹ́ ẹ wá fi kankan tí náà lábẹ́ comment section. Ẹ gbọ́, ṣé nǹkan tó lóyè Sunday Igboho tó ń ṣe ṣó jẹ̀bi bí? Àwọn kan tó ti ń bú o, wọ́n lẹ́nu lásán ló ní, wọ́n ní kò ní nǹkan kan. Ó dẹ̀ ń ṣe lójú wọn báyìí, wọ́n dẹ̀ ń rí, wọ́n dẹ̀ ń sọ pé ẹnu ló ní. Àwa Yorùbá nìyẹn o. Yorùbá, 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 ẹ lọ change.